ó yá ẹ mọ́ ti lọ ẹ jẹ́ àjọ wo fídíò yìí ẹ jẹ́ àjọ wò ẹ̀yin náà wò. àkọ́kọ́ náà rọ àsì èrè ní yíyàtọ̀tọ̀ ọmọ ọlọ́gbọ́n ọgbọọgba ní í ṣe. mo sọ̀rọ̀ nípa bí ó ti ṣe tí ì parí lórí ọ̀rọ̀ tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC tìpínlẹ̀ Ọ̀yọ́ ìyún governorship ticket tinú ẹgbẹ́ òṣèlú APC bí ó ti ṣe tí ì tán àti wípé bí ó ti ṣe yẹ kí a mọ̀ pé ó ti tán nígbà tí ó ti tán bí ó ti ṣe yẹ kí a mọ̀ pé ó ti parí nígbà tí ó ti parí. From sources and intelligence reports àwọn orúkọ kan ti bẹ̀rẹ̀ sí ní wọ pọ́tà láti òní tó jẹ́ àwọn governorship candidate APC ìyẹn tí APC fẹ́ lò gẹ́gẹ́ bí flag bearer wọn fún ètò ìdìbò tí ń bọ̀ lọ́dún 2027. But àwọn orúkọ tí a ṣe àwátì rẹ̀ nínú àwọn orúkọ tí ìwádìí jẹ́ kó yé wa pé ó wọnú pọ́tà lónìí, orúkọ ìpínlẹ̀ Ọ̀yọ́ wà ń bẹ̀, orúkọ ti ìpínlẹ̀ Kwara wà ń bẹ̀, láwọn orúkọ tí a ṣe àwátì rẹ̀. Àkọ́kọ́ náà mo fẹ́ lu àwọn national body ẹgbẹ́ òṣèlú APC, mo fẹ́ lù wọ́n lọ́gọ̀ ẹnu torí pé bí ẹni bá jóore orí a máa yàtọ̀kùn fún yín láti lè take time yín láti máa ṣe àwọn revision kan. Ó mì wípé ẹ mọ ìwúlò ètò ìṣèjọba àwarawa. Ó mì wípé inú tí ń gan kì í dùn sí ìjẹgàba nínú ètò ìṣèlú. So mo gbé sàdánkátà fún yín bó tilẹ̀ jẹ́ wípé èmi gba ẹ̀rí Bọ́lá Tinubu jẹ́, mo gba ẹ̀rí Bọ́lá Tinubu Àkànbí ọmọ Alájà, mo gba yún jẹ́ tẹ́lẹ̀ rí because ẹni Ṣàngó tójú ẹ̀ wọlé kò ní bọ́ bá kò so. Ọ̀rọ̀ lórí ètò ìṣèjọba àwarawa àti ìfẹsẹ̀múlẹ̀ rẹ̀ ó wà lára tí àwọn Tinubu fẹ́ sọ ẹ̀mí wọn nù lé lórí lọ́jọ́ sí nígbà Abacha ń fi kú lé gbogbo wọn kì. Fún díẹ̀ yìí kò ṣeé ṣe kí Tinubu ọmọ mọ ìwúlò democracy, kò ṣeé ṣe. And again ẹ̀yin leader ẹgbẹ́ òṣèlú APC ìyẹn national leaders, mo kí ẹ̀yin náà, mo yìn yín. Bàbá dáadáa Adébísí Àkàndé nípínlẹ̀ Ọ̀ṣun, bàbá dáadáa. Bàbá dáadáa Abáwá Ọ̀ṣọ́bàlá tó gùn, bàbá dáadáa. Posterity ó mọ remember yín for good o. Ẹ ṣe gbogbo ń tọmọlúàbí lè ṣe láti dájú wípé democracy kò ṣe bẹ́ẹ̀ wọgbọ́ àtú, láti dájú wípé ètò ìṣèjọba àwarawa yìí tá ń lò lọ́wọ́ yìí kò ṣe bẹ́ẹ̀ parẹ́ mọ́ wa lójú ká sì mọ́ wòran. Ẹ ṣe dáadáa. Ẹ ṣe gbogbo ń tọmọlúàbí lè ṣe torí pé níta báyìí ṣe lónìí ọ̀rọ̀ kan ní dà lọ́la. Èyí tẹ́ ẹ ṣe lónìí yìí ọba lọ́jọ́ kan tí ń bọ̀ téèyàn ọmọ ọjọ́ kan ìjọ kan á mọ̀mọ́ rántí ẹ̀. Ẹ ti ṣe dáadáa o. Wá fún àwọn alára wa tí wọ́n ti wà confused tẹ́lẹ̀ lórí ibi tí ọ̀rọ̀ yìí ọjà sí, pàápàá jùlọ àwọn olólùfẹ́ olóyè Bayo Adelabu. Ẹ mọ́ káàárẹ̀ ọkàn, ibi ẹ tò sí náà ní kẹ́ ẹ tò sí. Ẹ mọ́ jẹ́ wọn fi wàásù gba dọ́là lọ́wọ́ yín o. Ẹ mọ́ jẹ́ wọn wá máa fi àwọn ìròyìn kan tí ó lẹ́jẹ̀ lórí àwọn rédíò kan tí ó lantẹ́nà kí wọ́n máa fi gbé yín mọ́ra lóde ayé pé nǹkan báyìí ní ń ṣẹlẹ̀ níbi báyìí, nǹkan báyìí ní ń ṣẹlẹ̀ níbi báyìí kí wọ́n á torí ẹ̀ wá máa dà ẹ́ ríboríbo. Rárá o, everything is under control. Lọ́wọ́lọ́wọ́ báyìí everything is perfectly under control to the glory of God. Fún di èyí ẹ̀yin olólùfẹ́ olóyè Adébáyọ̀ Adélábù, ẹ lọ fọkàn balẹ̀. Ẹni tó bá wo fọ́nrán mi tí mo ṣe ní ìjẹta yóò rí pé mo kàn sáà ń tẹnu mọ́ pé it is not over until it is over. Ní tí mo fi òye yín, it is not over until it's definitely until it's finally over. Kì í tán kì í parí. Ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí ọtí ọ̀tán àlejò ọ̀lọ́ ni, bọ́ tí ọba sì tán lónìí àlejò lè múra àti máa lọ lọ́la o. Bárọ̀ ni ọba sì ti wálé ó ti dájú sákápó ní kò yóò lè sinmi ogun. Fún di èyí ẹ fọkàn balẹ̀, ẹ rí wípé ohun mi tòní yìí ohun rẹ̀lẹ̀ ni, nítorí pé inú mi ń dùn lọ́wọ́, orí ń jà fún wa lọ́wọ́lọ́wọ́, ó sì dá wa lójú wípé tiwa lọ́lọ́run ó ṣe àṣeparí iṣẹ́ lọ́lọ́run ó ṣe, yóò sì ṣe délẹ̀ ní pátápátá yányán. Fún di èyí ẹ̀yin olólùfẹ́ olóyè Adébáyọ̀ Adélábù, ẹ fọkàn balẹ̀. Àwọn bàbá dáadáa ní inú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ní àwọn ò ní gbà, kò ní wà nínú ìwé ìtàn wípé nígbà táwọn wà láyé òun ni democracy ṣe bẹ́ẹ̀ tó wọgbọ́ àtú lọ.
àwọn bàbá dáadáa pé àwọn ò ní gbà kí orúkọ àwọn wà nínú ìwé ìtàn wípé ńgbà tí àwọn ń bẹ lórílẹ̀ ayé táwọn mí kí lókè èèpẹ̀ òun wá ní democracy wá ṣe bẹ́ẹ̀ tó wá wọgbọ́ àtú lọ wọ́n pa àwọn ò ní gbà. Fún díẹ̀ yìí ẹ lọ rèé fọkànbalẹ̀. Ẹ bá jẹ́ lórí ọ̀rọ̀ oní ti fàǹfà tí ń ṣẹlẹ̀ lọ́wọ́ nínú ẹgbẹ́ òṣèlú APC láti gbà ìpẹ́ sẹ́yìn, ẹ lọ fọkànbalẹ̀. Dídùn ni ọsàn ó so. Fún díẹ̀ yìí ẹ fọkànbalẹ̀. Tẹ́lẹ̀ náà tẹ́lẹ̀ rí ìgbà tó tó gbá ni wọ́n fi jọba lóde ìgbọ̀n mi. Àgbà láàrin àwọn kọ̀ọ̀kan ni wọ́n fi máa jẹ baálẹ̀ lódò. Kò sẹ́ni tí ó pohùn ọ̀mọ̀ ká yọ tẹ̀gàn kúrò ká tún mú tẹ̀gàn báyìí ká tún fi kùn. Kò sẹ́ni tí ó pohùn ọ̀mọ̀ pé Bayo Adelabu àtọ́ba tẹ́lẹ̀ kó tó jọba. Kò sẹ́ni tí ó pohùn ọ̀mọ̀ wípé àkàrà wo ń palọ̀ kájú ẹ̀kọ́ gìrì kámú yẹn gẹ̀sán yẹn gan ní ìdá yẹn gan la. Ẹni ọba sì mojú ògùn ni ẹ mọ fún láàyè kọ́ dàbí ń rè. Ìgbà tó tó gbá ni ẹ fi máa jọba lóde ìgbọ̀n mi. Àgbà láàrin àwọn kọ̀ọ̀kan ni wọ́n fi máa jẹ baálẹ̀ lódò. Fún díẹ̀ yìí àwọn tí wọ́n jẹ́ àgbáre ẹ̀ríkẹ́ mọ̀ ń tẹnu mọ́ àwọn tí wọ́n jẹ́ àgbáre nínú ẹgbẹ́ òṣèlú APC. Mo ti wí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ pé wọ́n láwọn ò ní gbà kí orúkọ àwọn wá wọnú ìwé ìtàn pé ńgbà táwọn ń bẹ láyé táwọn mí kí lórí òkè èèpẹ̀ òun wá ní democracy wá tójú àwọn kú. Mo súrí fún baba dáadáa Bísí Àkàndé lókè ìlà. Baba dáadáa Ṣẹ́gun Ọ̀ṣọ́bà kò ní bàjẹ́ lórí yín. Fún díẹ̀ yìí ẹ jẹ́ kí a lọ rí fọkànbalẹ̀. Ẹ jẹ́ kí kẹ́kẹ́ ó parí re kí oníkálùkù ọmọ bá àlàáfíà rẹ̀ lọ. Èyí tí ń bẹ ńlẹ̀ yìí ogun yìí kì í ṣe tiwa. Àwọn tí wọ́n jù wá lọ nínú gbogbo nǹkan àwọn ti take care upon themselves as a responsibility wípé àní kì í ṣe lójú ayé àwọn ni àwọn nǹkan tí ó yẹ kó ṣẹlẹ̀ sí democracy ó wá ṣẹlẹ̀. Fún di èyí we have nothing to worry about. We have nothing to worry about. Ní ìparí ọ̀rọ̀ Ààrẹ Bọ́lá Tinubu ọmọ olódòdẹ mo kí yín mo yìn yín mo dẹ̀ kí yín ẹ kú àkínṣe nítorí wípé ìjọmọnìyàn ní jẹ́ bẹ́ẹ̀. Ọ̀tọ̀ ni láti jẹ́ leader, ọ̀tọ̀ ni láti mọ nǹkan tó tọ́ kéèyàn ó ṣe nínú ìjẹ́ leader. Nǹkan tí mò ń sọ ò tí ì yé ẹ̀yin alára wa. Láti jẹ́ leader ọ̀tọ̀, láti mọ tó tọ́ kéèyàn ó ṣe nínú ìjẹ́ leader ọ̀tọ̀ ni o. Ààrẹ Bọ́lá Tinubu jẹ́ leader, ó dẹ̀ mọ tó tọ́ tó yẹ kéèyàn ó ṣe nínú ìjẹ́ leader. Ìdí rèé tó fi jẹ́ wípé tí a bá ń pèrè ajá ọ̀tọ̀ ó sì yẹ ká pèrè ìkòkò tá a fi sè náà. Ìdí nù tó fi jẹ́ pé n ò ní lè yọ orúkọ Ààrẹ Bọ́lá Tinubu lẹ̀ nínú àwọn tí a lù lọ́gọ̀ ẹnu tá bá ń sọ̀rọ̀ nípa ìgbìyànjú ìsapá òun ìlàkàkà láti má jẹ́ kí ètò ìṣèjọba àwarawa wá ṣe bẹ́ẹ̀ wọgbọ́ àtú lọ. Àwọn náà ń gbìyànjú wọ́n ṣe gbogbo ohun tọ́mọlúwàbí lè ṣe. Fún di èyí ibi tí ọ̀rọ̀ dé dúró ní agbọ̀n ẹbẹ̀ nù. Ní apá abitọ́ wá kù torí pé sẹ́mọ̀ wípé bígi bá rí lugi tòkí ẹ̀ là á kọ́ yanjú tí bá sì rí lugi tòkí ẹ̀ là á kọ́ yẹ̀. Lórí ọ̀rọ̀ general election yẹn 2027 general election tí eléyìí tí ó máa wáyé nínú ìpínlẹ̀ Ọ̀yọ́ yẹn ní ti governorship. Ẹnìkan yìí bó dẹ rúkẹ́ ìyún ti kọ́kọ́ wà ná láti gbà pípẹ́ sẹ́yìn ni. Fún di èyí ará ìpínlẹ̀ Ọ̀yọ́ náà mọ ẹni tó kátó tó sì kájú òṣùwọ̀n láti yàn gẹ́gẹ́ bí adarí wọn. Èyí tí àwa kàn ń wí tí à ń torí ẹ̀ lọ sókè lọ sódò sí láti gbà ìwá òun ni wípé kọ́mọ̀ sí imposition in any angle, kọ́mọ̀ sí ìwàlénilọ́rùn, kọ́mọ̀ sí ìjẹgàba from any corner. Kọjá wípé gbogbo ohun tí ó bá ṣẹlẹ̀ ìlànà tọ̀sẹ̀ lọ́lọ́yọ̀ òun náà ni ó gbà ṣẹlẹ̀ tí ò sì ní sí pé bóyá ẹnìkan máa wá feel cheated, tí ì sì pé bóyá wọn wà yan ẹnìkan jẹ àbí wọn wà lu ọwọ́ agbára láti gbé ẹnìkan lé ẹgbẹ́ lórí. Òun ni àwa ń bá ká. Fún di èyí ó ti yẹ kẹ́ yí ọkọ mi padà sí comrade gan because iṣẹ́ comrade náà là ń ṣe yìí, comrade kan náà yìí ṣe jù báyìí lọ. Ó ta social media àtúntìdé o níbikíbi nígbàkúgbà iṣẹ́ wa o ó kárí ayé. Ó ta social media
iléeṣẹ́ tí Èdùmàrè gbé kalẹ̀ fún gbogbo ẹni ó fẹ́ ṣe ayẹyẹ bíi wedding, birthday, funeral, coronation, anniversary, concert, product launch àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn irinṣẹ́ wa kọjá bẹ́ẹ̀, professional camera wa mú sánsan, lightning wa mọ́lẹ̀ kedere, sound wa já tòròtò, drone camera wa wúni lórí, editing wa ò lẹ́gbẹ́, finishing wa kọjá bẹ́ẹ̀. bẹ́ẹ̀ làwọn òṣìṣẹ́ wa kọ́ṣẹ́mọṣẹ́ pẹ̀lú ìrírí bá a ṣe gbé kámẹ́rà ya áńgù lóríṣiríṣi. kódà bẹ́ẹ̀ fẹ́ ṣe documentary, ẹ pè wá kábàáyé gbé kalẹ̀ lára ọ̀tọ̀ pẹ̀lú owó tí ò gún pa. àtúnbáni ṣe MC lóde ayẹyẹ gbogbo. ẹ pè wá sójú òpó 07063291779. iléeṣẹ́ wa wà ní nọ́mbà 13 ọlágòkè àkànó street àbáyọ̀mí ìwó road ìbàdàn. ó ta Sánsan Media níbikíbi.